lọ lẹ́tọ̀ lórí Ọ̀sánlọ TV. Bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. Bó ṣe ń lọ lẹ́tọ̀ lórí Ọ̀sánlọ TV. Bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. Alálọ́tò ètò ṣebí Kásùmù Ìṣọ̀lá ni. Ọmọ gbogbo gírì, ọmọ sálàwà ìjọ. Ọmọ òdòdó farasí lọ́gùn. Bó ṣe ń lọ lẹ́tọ̀ báwa sí títí dé. Bó ṣe ń lọ lẹ́tọ̀ lórí Ọ̀sánlọ TV. Bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. Ọ̀sánlọ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó. Lórí Ọ̀sánlọ TV lákàlẹ̀ sí ìkànnì kan tí gbogbo nǹkan fi máa ń ṣe ìrọ̀ṣọ́mù tẹ̀fí láǹfààní láti máa gbádùn wa náà la wà yìí o. Akíyìn pé ẹ kú dédé àsìkò yẹ kú ojúmọ́ níbikíbi tí ẹ ti ń láǹfààní àti máa wò wá ní kétékété lọ́wọ́lọ́wọ́ ní ìsìn. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní ilẹ̀ yìí àti lókè òkun làkí wípé ẹ kú etí gbọ́ ẹ kú ìwòran wa kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba. Ẹ ti mọ̀ mí lánàá kó tó dòní Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi tí mò ń jẹun tí ìporúkọdà Expression ọmọ Yàtújí ìyẹn Àṣàdé bẹ̀ náà ló wà lé agbára tí ẹ fi láǹfààní láti máa wò wá. Ẹ ń tẹ́kẹ̀tẹ̀ ṣe fún wa ni pé ẹ bá ti ń wò wá ẹ máa tẹ pàtàgé kẹsì máa tẹ j'aime síbẹ̀ kí ẹ lè bá máa rí wa wò ní gbogbo ìgbà. Ẹ tẹ pàtàgé kẹtẹ j'aime sí ibẹ̀ kẹ́ lè bá máa rí wa wò ní gbogbo ìgbà níbikíbi tí ẹ wà tí ẹ ti ń wò wá. Gbogbo ẹni tẹ́ ń wò wá ní orí ìkànnì yìí láàárọ̀ òní la dúpẹ́ fún tàṣìkí wípé ẹ ṣé ẹ kú ojú ìwòran. Ẹ̀yin tẹ́ bá ń wò wá yìí dákun ẹ máa pàtàgé ètò wa yìí kó lè bá máa káàkiri àgbáláyé kí ẹ lè máa wò wá síwájú àti síwájú sí lórí ètò tí a wà yìí. Bó ṣe ń lọ ètò náà ni bó ṣe ń lọ ní dédé àsìkò yìí. Alálejò tá a jọ fẹ́ sọ̀rọ̀ àlejò wa ti wà ń kalẹ̀ tí a jọ sọ̀rọ̀ lórí ètò yìí. Àlejò wa wà ń kalẹ̀ tí a jọ sọ̀rọ̀. Gbogbo ẹ̀ tí bá ti ń wò wá ẹ máa kọ kọ́mẹ̀ntì yín síbẹ̀. Paul Sùúrù Ayéròmí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsìn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ẹ ṣé ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́. Ẹnu táwọn náà fi ń sọ̀rọ̀ kò ní fàyà gbèrègèdè níbikíbi tí ẹ wà tí ẹ ti ń wò wá lórí Ọ̀sánlọ TV. Ètò wa náà lágbédè yìí àjọ pẹ́pẹ́pẹ́ fúnra wa tẹ́sí béèrè kódà ẹ láǹfààní àti pè wá lórí ètò yìí tí ẹ fi bá wa dá sétò ní orí ìkànnì yìí bó ti jẹ́ òun náà nìyẹn. Ẹja fòfẹ̀rẹ̀ kánìṣó kálọ̀ kí Ọlọ́run ọba adániwáyé ọba tí ó ju gbogbo wa lọ ọba tí ń wò wá lókè tí Ọlọ́run ọba mi òkè náà ní pèsè òjò ẹ̀rùn ní pèsè ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní orí ilẹ̀ tí a wà yìí. Wáyà àjọ àlìṣò lé agbára láàrin ìṣẹ́jú àyà ká wá padà sórí ètò ẹ̀ńlẹ́mbẹ̀mú ẹ̀kú kalẹ̀ ẹ̀kú etí ìgbọ́ ẹ̀kú ojú ìwòran wa. Ọlọ́run àpèjúbà àpèríre olùgbọ̀ngbọ̀n tírígbọ̀n Ọlọ́run ọjọ́ pípẹ́ mọ̀nàmọ́ná tí ń ṣojú ọ̀run yẹ̀rẹ̀ tótó ọba ìbà ọba tótó afẹ́fẹ́ lẹ̀lẹ̀ tí ń kárí òṣó wọlé àgbàlagbà ènìyàn tó ń forí ẹ̀jẹ̀ lu gógóró dùgbẹ̀dùgbẹ̀ ọba tó lóyún ara rẹ̀ tó gbẹ̀bí ara rẹ̀. Àkìkìtàn Ọlọ́run àpèjúbà. Aṣíwájú ogun akẹ́yìn ogun ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀. Ẹ̀rù ọba ni mo bà ọba tó tó bí aró ọba tó ọba rẹ̀ bí oṣù kí ló wí ọba tó. Oh
náà láàmú kílẹ̀ kan sí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ sì ń gbádùn wa ẹ rí i pé èmi àtàlejò lápadà sórí ètò tí a jọ wà ń bí tájọ fẹ́ fọ̀rọ̀ tóbi tó rọ̀rọ̀ àlejò tí mo ní fún yín lórí ètò yìí lónìí ojú ni wọn kì í ṣàìmọ̀ fọlọ́kọ ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mo wọ ni ẹ jẹ́ kí n kí wọn káàbọ̀ sórí ètò wa fún tàsíkò táwa yìí ẹ ǹlẹ́ o yá wa. ẹ káàbọ̀ rúùtù. dígí ìpọ́ o eléyìí tẹ́ lò fún wọn yìí eléyìí ó ká mọ́ mọ́ o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ta ló wà lórí ètò yìí láàárọ̀ yìí ta ló wà lórí ètò yìí lásìkò táwọn èèyàn ń wò wá níbikíbi tí wọ́n ti ń wò wá yìí ta ló wà lórí ètò orúkọ yín. ẹ káàárọ̀ èèyàn mi nílé kí gbogbo yín o orúkọ mi ni Ìjọ̀sú Èjèní táwọn èèyàn mọ̀ sí ìyáàfin òṣèré orí ìtàgé. ìyáàfin òṣèré orí ìtàgé ìlú wo láti bí yín ọmọ ìlú wo ni yín bọ̀dẹ̀ ti ṣe kékeré yín báwo ló ṣe lọ káwọn yẹn tí wọ́n ń wò wá lé kí wọ́n lè mọ ẹni tó wà ń kálẹ̀ lórí ètò yìí. A bí mi ní ìlú Kétu ṣùgbọ́n mo ṣe kékeré mi ní Nàìjíríà. ní Nàìjíríà. Ibẹ̀ ni mo dàgbà sí. ìlú wo láti ṣe kékeré yín yẹn ní Nàìjíríà yẹn ẹ mọ̀ pé ìlú pọ̀ ní Nàìjíríà bá ṣe ní Ìbàdàn là lóṣogbo là ní Èkìtì à ní Oǹdó aláwọn ìlú bẹ́ẹ̀ káàkiri ìlú wo ni tiyín. Abẹ́òkúta. ìlú Abẹ́òkúta. Bẹ́ẹ̀ni. ibẹ̀ ni mo ti ṣe kékeré. ẹ ti ṣe kékeré yín. Abẹ́òkúta lápá àbò ẹ júwe bí ẹ ti ṣe kékeré yín lábẹ́òkúta fún wa. fáwọn tó ń wò yín ni o. ní Sábó. Sábó. Bẹ́ẹ̀ni. Sábó lábẹ́òkúta. Bẹ́ẹ̀ni. ọ̀dà báwo wá ní ìrìn àjò yín ní ìdí iṣẹ́ tíátà kí lẹ lè sọ fáwọn tí ó ń wò wá. Ẹ ṣeun olóòtú. ìrìn àjò mi nídìí iṣẹ́ tíátà bí mo ṣe rí bí Ọlọ́run ṣe fòye ẹ̀sọ́kàn mi ni wípé tíátà yìí jẹ́ ohun kan tí Ọlọ́run fún mi ní ẹ̀bùn ẹ̀ láti ilẹ̀ torí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ yẹn ni wípé ìgbà tí mo wà ní ọ̀dọ̀ wa ní kékeré báyìí ní ìlú Kétu tí mo máa ń lọ iléèwé ni mo ti rí wípé àwọn ìyá mi máa ń sọ fún mi pé mo máa ń ṣeré máa ń dẹ́rìn pààyàn ibùgàn bí bá fẹ́ lọ sí iléèwé wípé màá máa kọrin ni màá máa kọrin àkàrà òyìnbó ó wù mí jẹ tó bá lọ sọ́jà láàbọ̀ fún mi wọ́n ní mo máa ń kọrin yẹn lọ sí iléèwé tó yẹ pé màá máa jó lọ́nà táwọn èèyàn máa fún mi ní owó ibẹ̀ làwọn ti máa ń sọ pé ọmọ ilé yìí onísinimá kan lélẹ́yìí ṣá ìyá mi máa ń sọ bẹ́ẹ̀ èmi náà wá rí i pé ìgbà tí mo dàgbà ó wà lára mi bíi kí n sáà máa ṣeré ìtàgé yìí mo wá wà lórí àwọn nǹkan yẹn àti ṣe àwọn nǹkan lóríṣiríṣi wá lọ bíi kí wọ́n ní káàkiri ọjà ká lọ fọjà yẹn ṣe. irú ọjà wo lẹ máa ń kiri ńgbà yẹn. a máa ń ta àwọn provisions lẹ́ ń ta àwọn bíi wórógbó èlò àtẹ. àwọn páálí èlò àtẹ bí ọṣẹ fọnu àwọn bisikíìtì bọ́ńdù láìlọ́ọ̀nù súwìtì ṣá tó jẹ́ pé bàbá lọ á lọ fi wo àwọn eléré ìtàgé lágbélé àwa náà darapọ̀ mọ́ wọn nígbà yẹn. ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń wò wá kẹ́ ẹ máa gbìyànjú láti máa kọ́mọ̀ntì ẹ máa bá wa tẹ partage kẹ́sì máa gbìyànjú láti máa ẹ̀mẹ́ ètò tá à ń ṣe yìí inú yóò fún wa láǹfààní láti lè máa rí ètò ọ̀hún wò ẹ máa ẹ̀mẹ́ ètò wa. Abíkanlú Ṣẹ̀tọ́ Felix ó ní ẹ̀kú ètò ẹ ṣé àdúpẹ́ o ẹ̀yin náà ń bá wa bọ̀ lórí ètò yìí ọ̀gbẹ́ni Paul Sùúrù Ayérúmi àti ní tìyín lẹ́ẹ̀kan ẹ ṣé àdúpẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò wá ẹ máa gbìyànjú láti máa tẹ like ẹ máa gbìyànjú láti máa bá wa share ẹ máa partage ẹ káàkiri yes ẹ ń bọ̀rọ̀ bọ̀. bẹ́ẹ̀ ni mo tún ṣe bẹ́ẹ̀ ìgbà tó dàárín kan mo tún wá lọ sí ìlú Àjàṣẹ́ nígbà yẹn náà mo ṣì wà ní kékeré bíi ká sọ pé 15 to 16 years nígbà yẹn náà mo tún wá lọ sí ìlú Àjàṣẹ́ ibẹ̀ yẹn náà ni mo tún ti ṣàwọn eré ìtàgé yìí àwọn máa bá wọn ṣe káàkiri débi pé nǹkan tó ti ṣẹlẹ̀ á lè sọ torí wọn ò mọ̀ nílé pé àwa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹnìkan ò mọ̀ tá a gbọ́jà fún wa la bá lọ fi kiri nílùú Àjàṣẹ́ lọ́dún yẹn lọ́hùn gbà tí a débẹ̀ bí àwọn ọ̀gá wa tán ṣe fíìmù bá ní àwọn fẹ́ ṣeré aṣáàkó ẹrù yìí la bá fi ṣe ẹrù ìyàwó gbà tá a fẹ́ ẹrù iṣẹ́ ẹrù ìyàwó ṣá ẹ mọ̀ pé àwọn ìjọba wa wọn ò fààyè gbà nígbà yẹn wọn ṣáàkọ́ ọlọ́pàá máa fi lé wa káàkiri bẹ́ẹ̀ ni. àdúgbò wo lẹ ti ṣe. ní sáìdì ọjà ńlá yẹn ni. ọjà ńlá àdúgbò wo lẹ wá gbé Lájàṣẹ́ fúnra yín gangan. mo gbé sáìdì kí lórúkọ àwọn àgbọ̀. àwọn àgbọ̀ ìdákùnsẹ̀ tó lè fi Àjàṣẹ́ pìtàn fún yín nìyẹn. rárá o. a sọ bí ọdún wo sọdún wo. ó ṣe díẹ̀ náà ó ṣe díẹ̀ náà tó lọ́dún mi ò tí ì ju bíi 15 to 16 years lọ nígbà yẹn
tí mo délé gan wọ́n ní ọjà tá lọ tà ńkọ́ mo bá ní mo ti tajà wọ́n ra wọn tí ìsanwó ni mo wà nínú ronú kódà olóòtú mo ronú lọ́dún yẹn tí mo da ọkà sínú omi. ẹ ronú tẹ́ da ọkà sómi. bẹ́ẹ̀ ni. ó ga o ẹ̀yin ẹ máa bá pàtàkì ètò yìí ẹ máa bá pàtàkì ètò yìí ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ máa bá pàtàkì ẹ kí ẹ sì máa tẹ láìkì fún ètò wa ẹ gbìyànjú àti máa tẹ láìkì kí ẹ máa bá wa bọ̀ lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ pẹ̀lú Kasumi Ìṣọ̀lá ẹ ń bọ̀rọ̀ bọ̀ lẹ́yìn eléyìí nǹkan. bí a ṣe ra àwọn ìrìn àjò yẹn díẹ̀díẹ̀ ó jẹ́ pé. báwo lẹ wá ṣe ẹ mọ̀ bínú pé mo fẹ́ béèrè o. báwo lẹ ṣe wá dọlọ́kọ. tẹ́ fi di ìyáàfin lónìí tí gbogbo ayé fi ń mọ̀ ilé ni wọ́n ní olóàbàtà ní mọ́dọ̀ ṣàn olóàbàbà ọmọ ní mọ́mọ́ yan báwo lẹ ṣe rìn. ìgbà tí mo ìrìn àjò gbé mi kúrò ní ìlú Àjàṣẹ́ yìí mo tún padà sí Nàìjíríà ibi tí mo ti wá. Lábẹ́òkúta Èkó ni mo tiẹ̀ wá padà lọ. Èkó ni mo wá padà dàgbà sí ní Mùṣin. Mùṣin olóòṣà ọmọ Mùṣin olóòṣà. Wá padà lọ bá a ṣe rin àwọn ìrìn àjò yẹn nìyẹn títí tá a fi di ọlọ́kọ. ṣé Èkó yẹn náà lẹ ti pàdé ọkọ yín. Abẹ́òkúta ni. Abẹ́òkúta lẹ ti pàdé wọn. ọ̀dà ìgbà tí wọ́n pàdé wọn torí obìnrin mi àpàdé ọkùnrin tọkọ yẹn ò ní fẹ́ jẹ́ kí ó máa ṣe iṣẹ́ tí ń ṣe yẹn báwo lẹ̀yin wá ṣe ṣe gbà. ẹ ṣeun olóòtú. ìgbà tí. ẹsẹ̀ ṣé òun náà máa pàtàkì ẹ o. tí mo pàdé ẹni tí mo fẹ́ bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀ torí kò sí nǹkan tí gbogbo nǹkan láyé ètò Ọlọ́run ni. òun náà tún jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí. iṣẹ́ tí mo ń ṣe. débi wípé a máa ń ṣe ní ṣọ́ọ̀ṣì. a máa ń ṣe àwọn sinimá yẹn ní ṣọ́ọ̀ṣì ká kọrin ká jó àwọn ẹ̀bùn yẹn sọ kò jẹ́ kó lè paná lára yín ẹ̀yin yẹn wá ẹ lè béèrè ìbéèrè lọ́wọ́ àlejò wa lórí ètò yìí ẹ béèrè ìbéèrè ẹ kọ kí a kà fún wọn lórí ètò yìí ẹ bá ti ń kọ á máa kà fún wọn àwọn kọmọtẹ tẹ bá ti ń ṣe sí abẹ́ ètò yìí ẹ gbìyànjú láti máa bá wa ṣíà prógámù yìí ẹ máa bá wa ṣíà ètò yìí kí ètò yìí kó lọ dáadáa kí àwọn èèyàn rí i pé àwọn wo ètò náà Bienvenue Ògún ẹ kí akínyìn káàbọ̀ sórí ètò ẹ ń wò wá ní ketekete lọ́wọ́lọ́wọ́ báyìí adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ìyáàfin Kétu láti bí yín ẹ wá rìnrìn àjò yín lọ bẹ́ẹ̀ ẹ wá padà sí Kétu ìgbà ẹ wá dé Kétu bóò lẹ ti rìn ní Kétu ẹ wá join tíátà ní Kétu. ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ mo ti wá ń ṣe fíìmù mo ti lọ kọ́ṣẹ́ torí mo padà lọ kọ́ iṣẹ́ nígbà tí mo ṣe àwọn èèyàn pé ẹ̀bùn tẹ́ níyì. ẹ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ta ni. lọ́dọ̀ ọ̀gá mi à ń pe orúkọ wọn ní Ọlásùnkànmí Olójìmí Olúrótìmí Olúróǹbí òun ló jẹ kínní Ògèdèngbé Agbógungbòrò nígbà náà lọ́hùn. bí mo ṣe lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn nìyẹn ní Agége ọgbà Pen Cinema. ní Pen Cinema lágége lẹ ti lọ kọ́ṣẹ́ lọ́ní ọ̀dọ̀ wọn. lẹ ti lọ kọ́ṣẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. gba certificate. ẹgbà ìwé ẹ̀rí ẹ̀. bẹ́ẹ̀ni. ìgbà wa dé Kétu ń kọ́ báwo ló ṣe lọ. ìgbà tí ìrìn àjò padà gbé mi wá sí Kétu mo ṣáà rí i pé láti máa tẹ̀síwájú mo tẹ̀ kọ́kọ́ ní lọ́kàn láti máa ṣe mọ ṣùgbọ́n kò fẹ́ faralẹ̀ kò ṣàgbà ó máa dàbí ẹ̀gùn náà. ìṣe òfin ṣe é lẹ̀. ó máa dàbí ẹ̀gùn bí mo tún ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ẹ tún wá tẹ̀síwájú. mo tẹ̀síwájú torí mo ti ní àwọn bàbá kan náà ní Kétu tí wọ́n ti ń ṣe jẹ́ pé tèmi náà bá tèkó dé ńgbà yẹn tí ń bá ẹ má jẹ́ kí kinní ìparun o bàbá kí ló dé àwọn ni àkòsí nǹkan kan o ìgbà wo lẹ máa tún ṣe ìgbésẹ̀ bá ní tó bá ti di nínú ọdún yẹn ni wọ́n máa ń ṣe eré orí ìtàgé tá a máa ń lọ fi owó wò mo máa ń ní nípinnu láti bá wọn wà mo wá jọyìn wọn la máa jọ ṣe torí nígbà yẹn mo rí pé púpọ̀ àwọn obìnrin wa wọn kì í fẹ́ ṣe àwọn òbí wọn ò kì í gbà wọn láàyè láti ṣe tíátà torí wọ́n rí ọmọ onítíátà gẹ́gẹ́ bíi ọmọkọmọ tí ò gbọ́ràn lé tí ò wà responsible wọ́n rí bẹ́ẹ̀ ni wọ́n rí àwọn ọmọ onítíátà ń gbà yẹn ó dà ìwádìí ká wò ìgbà tẹ wá ṣé ẹ ti gbà tẹ dé láti Èkó yẹn lẹ join wọn lẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré tíátà ní Kétu. ní Kétu. lábẹ́ àṣẹ ọ̀gá wo lẹ ti join ẹgbẹ́. mo ti di ọ̀gá ara mi kí n tó kúrò lẹ́kọ̀ọ́ ni mo ti gba certificate. ìgbà tí mo dẹ̀ dé Kétu mo ní láti darapọ̀ mọ́ wọn ní Kétu
kó tó di pé mo dọ̀gá náà mo ti wà ní Kétu tí mo máa ń wá pẹ̀lú àwọn ọ̀gá wa ìgbàlódé bàbá wa Àwòkọ Alákétu mo ti mọ àwọn yẹn mo ti mọ̀ wọ́n gbà yẹn so ìgbà tí mo dé tí mo rí pé àwọn náà ń gbèlú lárugẹ ó tún ṣì ń tẹ̀síwájú mo ní mi bá tiẹ̀ ní kí n pa kinní ìmọ̀ra àwọn bàbá tí mo ti mọ̀ lẹ́nu iṣẹ́ yìí wọn ò fi sílẹ̀ bẹ́ẹ̀mi náà ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn. bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn tẹ́bẹ̀ sí bá wọn ṣe lọ́dún wo sí ọdún wo. tí mo darapọ̀ mọ́ wọn náà sì á ti tó bíi 16 to 17 years. bíi 17 àbí. tí mo darapọ̀ mọ́ ṣé ìkàwé Faransé ńgbà tẹ́ wà ní Kétu ńgbà yẹn. ilé bí mo ṣe ń lọ ilé kẹta ni mo kúrò ní ilé Kétu. ṣùgbọ́n ẹ wá kàwé Nàìjíríà. àwa lọ ní Nàìjíríà ṣá. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. báwo wá ni torí bẹ́ẹ̀ bá ṣe nǹkan láti láṣeyọrí ń bẹ̀ àṣeyọrí nídìí iṣẹ́ tíátà lónìí tẹ́ lè rí tọ́ka sí báyìí pé àṣeyọrí mi ni jẹ́ lè fi tó àwọn èèyàn wá létí báyìí. ẹ ṣeun olóòtú tí bá ní kí n máa sọ̀rọ̀ nípa iṣẹ́ orí ìtàgé yìí ó pọ̀ gan-an àṣeyọrí tó wà ń bẹ̀ ó pọ̀ kí ni ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé ṣe rí eré orí ìtàgé wa yìí púpọ̀ nǹkan ni ó ń ṣe lára púpọ̀ nǹkan ló dẹ̀ tún ṣe lára púpọ̀ nǹkan ló ń tún ṣe lára mi lè sọ wípé mi ò rí nǹkan kan bẹ̀ ní ìgbà tí mo ṣe ṣùgbọ́n nǹkan tó wù èmi jù nínú ẹ̀ ni wípé mo fẹ́ràn láti máa wà níbi tí inú èèyàn bá ń dùn níbi tá a bá ń ṣeré tá a bá ń mú ara wa nínú dùn ṣá mo fẹ́ràn rẹ̀ láti máa wà láwùjọ àwọn òṣèré ẹgbẹ́ yín mo fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn kí n wà ń bẹ̀ kí inú mi máa dùn ẹ rí so irú àwọn yẹn náà àṣeyọrí kan nìyẹn mo nífẹ̀ẹ́ mo dẹ̀ fẹ́ràn kí n máa fi bí ìtàn bóyá bí ìtàn ayé mi àbí ìtàn tí mo rí kí n máa fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n kí àwọn èèyàn máa yín padà kán máa ronú lórí ẹ̀ èyí tó bá kan oníkálukú níbẹ̀ kó máa mú tiẹ̀. èèyà àwàdùkẹ́ mo fẹ́ béèrè torí bí èèyàn bá ṣe nǹkan láti tí wọ́n ní bá ọmọdé bá tó lọ́kọ́ àmọ́ lọ́kọ́ ǹjẹ́ náà ṣe fíìmù fúnra yín. bẹ́ẹ̀ ni olóòtú mo ṣe fíìmù fúnra mi ìgbà tí mo dé ìlú Kétu mo ya fíìmù kan àṣejẹ la pè àkọlé ẹ̀. àṣejẹ. lẹ́yìn náà mo tún ya fíìmù àṣírí ọ̀la mi. àṣírí ọ̀la mi. kó tó wá kọ́ kílẹ̀ rò tẹ́ fi kọ àwọn fíìmù wọ̀nyí. ṣe rí àṣejẹ yẹn ìrírí kan ni tó jẹ́ pé tara yín ni àbí tẹ̀lé tara mi kọ́ o ṣùgbọ́n ìrírí ayé ẹnìkan ni tó ń jẹ nìyẹn lọ́kàn tán dìdí gbé wá pé ẹ gbà ẹ fi ṣe fíìmù. ẹ fi ṣe fíìmù. bẹ́ẹ̀ ni ló wá di àṣejẹ. òun ló di àṣejẹ. ẹlẹ́ẹ̀kejì nǹkan kílẹ̀ pé yẹn. àṣírí ọ̀la mi yẹn mo mú díẹ̀ nínú ìrìn àjò ayé mi ni mo fi ṣe fíìmù. àṣírí ọ̀la mi. bẹ́ẹ̀ ni mo mú nínú ìrìn àjò ayé mi. èwo ló wá gbáyé kan ní ìsìn táwọn èèyàn ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n ń polongo ẹ̀ pé ó máa jáde o ẹ máa rí wò láìpẹ́ láì jìnnà o sinimá kan ni o kí lorúkọ eléyìí tó ń bọ̀ lójú ọ̀nà tó ń wúgó bọ̀ yìí. eléyìí tó ń bọ̀ lọ́nà yìí orúkọ ẹ̀ ní Ìṣẹ̀ṣe Làbá. Expression jáwọn èèyàn wò ó láàrin ìṣẹ́jú àyá tá a bá wá wò tán á padà sórí ètò ẹjá wo Ìṣẹ̀ṣe à ń bọ̀. àparò mi ti jáko páńpẹ́rù yín bàbá lọ́wọ́ sọdẹ́pẹ́já ẹjọ́ yẹ pé irọ́ ni ìpèrè tí ọmọ àmọ̀tẹ́kùn yóò ti takùn ó ti da iye àtúwákẹ́ tó fòwò aláǹtakùn sọ. ṣe pé wèmí náà bẹ àmọ́ bàbá ní kéèyàn lọ lajúlẹ̀ téyìn dàlùbọ̀ bá lọ kó wọ̀ ọmọ omi bá lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ọmọ pé kò ní í dáa. tàbí ṣe lónìí o yé àmì ṣo ìlú o kí làbí ṣe lónìí o yé àmì ṣo adélé o kí làbí ṣe lónìí o yé àmì ṣo. ọ̀sọ́kọ̀ màrà ó sì gbọ́ sọ̀lúgbẹ́ kò sí bí wọ́n ti ṣe bòlò tí ò ní ìlú
kó ṣẹ̀ṣẹ̀ bù wọ́n ma. wọ́n wá jẹ́ kó o mọ̀ wípé àpòpín náà ní ìfira rẹ̀ jóná rẹ́rẹ́rú òdòdó ìgbà kì í fi ìtọ́jú oṣù kú tó bá ti tẹ́lẹ̀ di ìgbà inú gbónígbé. ajá ń kú olówó rẹ̀ àgùntàn jí àgùntàn wò wọ̀ ajé afọkànlérú gba ẹranko nù bó wọn ti kọ̀lé ọ̀hún bọ̀ wá sí kọ̀lé ayé wọ́n délé ayé tán wọ́n mú ẹran wọ́n ta ní ọ̀pá owó wọ́n mú ẹran ajá wọ́n fi yẹn bọ̀ wọ́n wọ́n mú ẹran àgbò wọ́n fi yẹn bọ̀ ṣòṣò. ilẹ̀ lágbè o ilẹ̀ lóko ọ̀rọ̀ tá ò bá lọ kì í ẹ̀ o. ẹ̀yin aráàlú olùkọ́ ibi tẹ́ ẹ fẹ́ gbà mú mi rèé ẹ ti gbàgbé ni wípé bàbá báwo ni ọlọ́lọ́run. mẹ́ni ọ̀la láàmú bá a bá pàpẹ́ ní mẹ́ni ọ̀la láàmú ìyá àfin iṣẹ́ tẹ́ ń ṣe yìí tí mò ń wò yìí káàjọ ń wò yìí ìṣẹ̀ṣe báwo nígbà tí bàtà yìí náà kọ ìtàn yìí tẹ́ gbé kalẹ̀ táwọn èèyàn á wò ó àwọn àgbà ọ̀jọ̀gbọ́n àwọn bíi Alákẹ́tù àwọn bíi Kọ̀yùmù Àgbájé àwọn èèyàn bẹ́ẹ̀ nígbà wọn jókòó tí wọ́n wò báwo ni wọ́n ṣe kí ni wọ́n sọ síta yìí kó tó di pẹ́ tẹ́ bẹ̀rẹ̀ sí yàrá. ìgbà tí a kọ ìtàn yìí wọ́n béèrè lọ́wọ́ mi wọ́n ní ìtàn tá a kọ yìí ṣé ẹ lè fún wa ní nǹkan tá à ń fẹ́ ṣá orí ìtàn yìí ní agbára pọ̀ o mo ní Ọlọ́run á kọ́ wa mọ̀ ọ́ ṣe Ọlọ́run ló ní gbogbo nǹkan. ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá mo fẹ́ kí ọ̀rẹ́ mi kan láti Congo yẹn Adébáyọ̀ Pascal láti Congo àwọn náà wà ní ojú wòran báyìí tí wọ́n ń wò wá lórí ètò yìí ẹ̀yin èèyàn wa mo ní tẹ́ bá ti ń wò wá ẹ máa pàtàjì ẹ dákun ẹ máa pàtàjì ẹ kẹsì máa tẹ̀sẹ̀ mi lórí ètò yìí kí àwọn èèyàn lè máa rí dáadáa síwájú àti síwájú sí i Adébáyọ̀ Pascal ẹ ṣé àdúpẹ́ o wọ́n ní ká kú ètò nígbà tí wàá bẹ̀rẹ̀ sí kó pọ̀ mọ́ra wọn. bí a ṣe bẹ̀rẹ̀ sí gbé sọ́tún gbé sósì ni ìtàn yìí ó fún wa ní kinní gan o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá pé a rí àṣeyọrí ẹ̀ ṣe torí. bí èèlò lẹ ná ṣiṣẹ́ yìí torí àwọn star ni mò ń wò wọ̀nyí ẹ ká àwọn star tó bá yín kópa nínú fíìmù yìí. ṣé ara àwọn tó kópa nínú fíìmù yìí ẹ rí Dìgbòlùjà ẹ rí Ṣẹ́gun Ògúngbè ẹ rí Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ Ìyá Ṣàpọ́n gbogbo àwọn tí mò ń ka ẹ láti Nàìjíríà ni o bàbá wa Fọ́kòkò Alhaji Adéǹrelé bẹ́ẹ̀ lọ láti Nàìjíríà wọ́n pọ̀ ń bẹ gan-an ká tó wá sọ tàwọn. lẹ́tún padà wò yìí o ẹ rí i pé iṣẹ́ yìí lágbára iṣẹ́ yìí ó gàgàrà ìyáàfin ẹ wá jẹ́ ká wò ó Ọládélé Báńgbọ́lá ẹ ṣé àdúpẹ́ o wọn ẹ̀yin náà ń wò wá báyìí ẹ ṣé àwọn tó ṣe láti Nàìjíríà lè rí yẹn àbí. bẹ́ẹ̀ni. àwọn tí Benin ńkọ́ àwọn ẹ̀ka kò bẹ́ ẹ̀ka Kétu. bẹ́ẹ̀ni. ẹ tún àwọn ìlú àjàṣe náà Kútọ́nù. àwọn tí Benin àwọn yẹ kẹ́ ẹ mọ̀ wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ o ẹ wò ká kọ́kọ́ gbé láti ìlú Kétu bàbá wa Àwòkó àwọn ṣiṣẹ́ takuntakun. tèmi ń pè ní Alhaji Àwòkó. bẹ́ẹ̀ni wọ́n tún máa ń pè wọ́n ní Àwòkàndé. Àwòkàndé ẹ gbà mí. bàbá wa Àwòkó wà ń bẹ̀ bàbá wa Ìgbàlódé bàbá wa Ẹ̀rù Òbodò ọ̀rẹ́ president wa ní Kétu Àṣegbé wọ́n wà ń bẹ̀ ká tún wá kúrò ní Kétu ká dé Pòbẹ́ ọ̀gá wa Isiaka láti ìlú Pòbẹ́ Kọ̀yùmù Àgbájé àwọn dìrẹ́tọ̀ wa má ṣe irú ẹ̀ mélòó ni mo fẹ́ kà bẹ́ẹ̀ lọ ní Sàkété ọ̀gá wa Aláké Orò tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Tẹ̀kó Sulaimon Tẹ̀kómà bẹ́ẹ̀ ni ní Kútọ́nù náà Alhaji Daiko wà ń bẹ̀ bàbá Bíọ́lá àwọn náà wà ń bẹ̀ bàbá Lálọ́ ni wọ́n àbí àwọn náà wà ń bẹ̀ ẹ wò wọ́n kópa ń bẹ̀ àwọn Benin náà wà ń bẹ̀ tí wọ́n kópa. ipa wo lè yẹn fúnra yín gẹ́gẹ́ wa kò tó ẹlòmíràn ṣe fíìmù tó yẹ pé kò ní wà ní ṣé kò ń gbọ́dọ̀ máa ń pè ní lead role dàbí kò ní wà ń bẹ̀ ipa wo lè yẹn wà jẹ́ nínú fíìmù yìí gan-an ẹsẹ̀ láì fáwọn tó ń wò wá. mi ni mo kópa Rẹ̀mílẹ́kún níbẹ̀. Rẹ̀mílẹ́kún. mi mo kópa Rẹ̀mílẹ́kún. Rẹ̀mílẹ́kún olúwa rẹ̀ gbogbo alẹ́kún tẹ́tù wá jẹ́ Adélé àbí. Adélé ọ̀rọ̀ nínú ìtàn díẹ̀ kí ló ṣẹlẹ̀ nínú fíìmù yìí ẹ̀yin ẹ̀ wá máa bá wa ṣíà prógámù yìí ẹ̀ dákun kí ló ṣẹlẹ̀ inú fíìmù yìí tẹ́lẹ̀ ṣàkójọpọ̀ ẹ̀ díẹ̀ fún wa. ohun tó ṣẹlẹ̀ náà ni bá ṣe wò lójú amóhùnmáwòrán wa lẹ́ẹ̀kan yẹn. ẹ bá tún gbé wá expression.
òun náà nìyẹn bó ṣe ń lọ yẹn aṣáàrí náà bẹ́ẹ̀ ni pé wọ́n bí Rẹ̀mílẹ́kún àrí pé Rẹ̀mílẹ́kún padà jẹ adelé pàtí Rẹ̀mílẹ́kún padà jẹ adelé aṣáàrí náà wípé ọba kan wà ń bẹ̀ ṣáà bó ṣe ń lọ lóríṣiríṣi lẹ́sẹ̀ kan ẹsẹ̀ kejì òun náà nìyẹn ìgbà tí gbogbo ẹ̀ náà wá ń lọ ìgbà tí wọ́n ní kí Rẹ̀mílẹ́kún wá jádelé ó kọ̀ ìgbà tó sì débẹ̀ nǹkan tó padà ṣe tá a bá ti débẹ̀ nǹkan tó padà ṣẹlẹ̀ sí yẹ tá a bá ti débẹ̀ nǹkan tó bá padà ṣẹlẹ̀ sọ́ba tá a bá ti débẹ̀. a máa sọ à ń sọ Yorùbá látẹ̀ka àwọn èèyàn ń gbọ́ wa ṣùgbọ́n wọn mọ̀ pé lóòótọ́ Kétu lẹ ti wá àlọ́lédè Kétu àsọ èdè Kétu fún gbogbo àwọn èèyàn ń gbọ́ ni àbíbá ṣé kò tí mo sì sọ báyìí. ẹ sì sọ olóòtú. ọ̀yà. ọ̀rọ̀ kẹ́ là ń sọ látìgbà yìí o ẹ̀yin èèyàn mi ò ẹ ṣeun gan-an ẹ o fíìmù kẹ́ là ń sọ nípa ẹ̀yìn náà fíìmù ìṣẹ̀ṣe ìyáyà nílùú Benin wa ẹ wo pààyà fíìmù Nàìjíríà káwọn ń gbà ń de ibi ẹnu ni wọ́n là ń nẹ̀ bá a sì pé wọ́n líkẹ́ ni àwọn kọ̀ lọ lóko kí àná fi wọ́n ṣe kí wọ́n fẹ́ yà bẹ́ẹ̀ fíìmù kẹ́ ló wá di wọ́n pé àká wọn tún padà gbéyẹ̀wò lẹ́nu yóò tún yà wọ́n lẹ́nu wọ́n lé àṣẹ ìtàn báyìí ń wà. ó wà lọ́dọ̀ wa níbẹ̀ yẹn. wọ́n ní tàn wọ́n ní set wọ́n ní cast wọ́n tún ń gbóríyìn fún wa nípa iṣẹ́ ìní. olóòtú ẹ̀wọ̀ ẹ̀mẹ́jọ ń sọ̀rọ̀ jù ìhun mo kàn fẹ́ sọ fún ọmọ ibẹ̀ náà ni òun lè pé òun kó tinilẹ́yìn òun ti ṣe o ẹ̀ ń gbìyànjú Ọlọ́run ẹ̀sìn mẹ́rin yín lọ́wọ́ alágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ oníkálukú yín kò ní bàjẹ́ ń gbàdúrà láàárọ̀ yìí Ọlọ́run ẹ dúró tì yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa ran ni lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ìgbàkigbà yá bá nílò ìrànlọ́wọ́ yín ẹ ṣe é fún ni Ọlọ́run ẹ máa fi ọ̀pọ̀ rọ́pò fún yín pẹ̀ ń ṣàkọwọ́ bá kò yẹ ẹ̀ fún ni Ọlọ́run ẹ máa fi rọ́pò fún yín ẹ wò yá fẹ́ gbé jáde nísìnyí agbára ẹni kọ́. ọjọ́ wo lè fẹ́ gbé jáde èdè Kétu lẹ́mọ̀ sọ títí tá a fi parí. èdè Kétu máa sọ. ọjọ́ wo lè fẹ́ gbé jáde. a fẹ́ gbé jáde nínú 30 oṣù yàmù ìyá wọn àná 30 oṣù yà wọn àná ẹ̀. inú sátidé yóò kéyìn inú oṣù. 30. o gan la fẹ́ gbé jáde. ọ̀dà àwọn wo la ti wá pè síbẹ̀ àti pé bó la ti fẹ́ ṣe. a fẹ́ gbé eléyìí jáde lísè nínú hòtẹ́ẹ̀lì nílùú Kétu ibẹ̀ la ti fẹ́ gbé jáde ọ̀pọ̀ àwọn òṣèré olórin la pè sí libẹ̀ olípọ̀pù inú láti Kétu láti Pòbẹ́ láti ìlú Èkó láti Àìkútọ́nù gbogbo wọn la pè sí libẹ̀. jẹ́ mari promo ìwò ní lóòrèkóòrè dákun expression jẹ́ mari promo ìwò lóòrèkóòrè kí n má lè mọ tí mò ń sọ ẹ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn láti pè. ọ̀pọ̀lọpọ̀ láti pè síbẹ̀ aṣọ wà ń bẹ̀ o. mo bọ̀ á ti ẹ̀ sọ̀rọ̀ aṣọ báwọn yẹn bá fẹ́ wá sí ọ̀dọ̀ yín ní Kétu ibi wọn á ti rí sèlé nìyẹn gangan. bí wọ́n bá ti ń bọ̀ láti Ìpòbẹ́ èyí ti délé kálífẹ ní ẹrípa Màríà dúró báyìí ẹsẹ̀ ti yà á sí lọ́wọ́ ó sì yín báyìí lẹ́gbẹ̀ẹ́ Màríà ẹ náà ẹ̀yin ká kúkú mú bẹ́ẹ̀ bá ti Jésù bẹ́ẹ̀ bá ti gba ìyọwọ́ òsì yín báyìí níbi wọ́n ya Jésù sí hàn ẹ bá ti lọ ìsàlẹ̀ díẹ̀ tó ró báyìí ìyẹn ti rí kódà ní kálífẹ náà ìyẹn rí pláàkì Celine Hotel níbẹ̀ pláàkì Celine Hotel ń wà bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ti débẹ̀ kò sí wàhálà kò ná yín ní wàhálà kankan rárá. láti rí Celine Hotel. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó aṣọ ńkọ́ báwo laṣọ ṣe fẹ́ lọ. títà aṣọ ní àpò 7 ọ̀pá 6 ọ̀pá 4 àpò 5 ọ̀pá 3 àpò 3 àbọ̀. ọ̀pá 3 àpò 3 àbọ̀. ibo la ti lè wá rí aṣọ yìí aṣọ ibo ló wà gangan. àti rí aṣọ yìí ó wà lọ́dọ̀ ìyàwó àwòkọ Alákétu lọ́nà Ọ̀dọ̀pámẹ̀. lọ́dọ̀ ìyá Mose. ó wà lọ́dọ̀ ìyá Musa Agbowórin ní Kàrẹ́fù Àṣẹ̀ná. ó wà lọ́dọ̀ Talóyé níta Ìmàle. expression yá padà wá. Talóyé níta Ìmàle. Talóyé níta Ìmàle. bẹ́ẹ̀ ló wà nínú ilé Ìyáàfin gan lọ́nà Ìlara. ó tún wà ní ìlú Ìlara lọ́dọ̀ ìyàwó bàbá Àjíkẹ́ ìyá Àjíkẹ́. ó wà lọ́dọ̀ ìyàwó máníjà ní ìlú Ìmẹ̀ẹ̀kọ Àfọ̀n. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìpòbẹ́ ńkọ́ ìbílẹ̀ kò sí nípòbẹ́. ó wà lọ́dọ̀ president wa nípòbẹ́ Ọ̀dádá. Isiaka Adéwálé àbíkẹ́ wá Adéléṣẹ́ Olókìkí FM kẹ́ ẹ̀ bí èrè àkùkù ń sì aṣọ yìí wà ní ọ̀dọ̀ wọn èló la wá taṣọ wa. ti ṣàlàyé àpò 7. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. àpò 7 ọ̀pá 6. 7,000. bẹ́ẹ̀ ni. ní owó aṣọ wa. ọ̀pá 3 ńkọ́. ọ̀pá 3 àpò 3 àbọ̀ làtà. irú tiwa yóò lè rán ọ̀pá 3. ẹ̀rọ̀pá mi.
ẹ dáwọ́ díẹ̀ lára àwọn artist tí ń bọ̀ ńbẹ̀ ní ọjọ́ náà tí wọ́n fẹ́ wá sí ibẹ̀ káwọ́ díẹ̀ lára àwọn artist wọ̀nyí kí a wá gbìyànjú láti wá tẹ̀síwájú King Sodiq Alao lórí afẹ́fẹ́ Ọ̀sọ́lọ̀ TV à ń padà bọ̀. Everybody they pray checking low. Baba God just bless me, mo fẹ́ lówó. Olówó ló ṣayé ọ̀rẹ́ mi listen o. Má lọ sọ ẹgbẹ́ ó yá double your hustle. Ó yá double your hustle. Òṣìṣẹ́ ò fẹ́ lówó. Ó yá gbéráyé má sùn. Ẹni sáṣẹ́ ló pawó. Àlàyé tẹpá mọ́ṣẹ́ dọ́ndọ̀ yourself o. Kàfàyé ẹni ṣiṣẹ́ ló máa gé lò. Baba God power mi, jọ kọ́kọ́ gbàdúrà producer mi. Ok, jọ̀wọ́ bá fún lówó, fún lálàáfíà àtàrí síkì. Káwọn tẹ́ máa fẹnu kìdí bọ́dì, everywhere tán bá rí ẹ̀ kán máa bá ẹgbẹ́ báàkì. Tó bẹ́ẹ̀, àsásá lélẹ́yìí, Ọlọ́run gbàdúrà nínú ọdún yìí, kárówó fi ṣe. Aládàkùn sátijọ́ owó pé, tí n bá kúrin kan máa kówó lé. Ẹni lówó lọ́wọ́ ló ṣàyè. Kówó pé, jẹ́ kí lówó tọ́jú bọ́lá lé. Bàbá kówó pé, adé hustle for money not a day. Jẹ́ lówó, Ọlọ́run jọ jẹ́ lówó. Jẹ́ lówó, mo fẹ́ gbọ́mọ méjì kí n máa já ìlọ. Kí ló ń bẹ́ẹ̀ jọ? Jẹ́ lówó, Ọlọ́run jọ jẹ́ lówó. Jẹ́ lówó, àwọn bílẹ̀tì kí lè máa ṣayé mi lọ. Ayé má bínú mi, nígbà tí mo bẹ̀rẹ̀ ta lórí mi. Ta ló mọ ọmọ mi ló kẹta nígbà tó ta kerosene. Mo di big boy, ó wá fẹ́ ṣọ́ mi. Ó fẹ́ control bí mo ṣe máa náwó mi. Má dá sọ̀rọ̀ mi, mo ti take over. Mo lè gbólóṣó méjì kàbí mẹ́rin. Bẹ́kú pẹ́ dalẹ̀ kan. Ayọ̀ ń bọ̀ lọ bílé kan. Ìwọ náà má gbọ́ mọ̀. Torí iṣẹ́ kan lẹ̀ kó ya jára mọ̀. Òjòrò ló láyé. Ṣiṣẹ́ kò lè máa ṣayé. Bó jẹ́ dọ́là, bó jẹ́ hero kò lè máa bá wọn gé. Olúwa shower your bless. Jẹ́ kán gbà pé mi ni best. Káwọn tá mi máa best. Àsìkò rẹ̀ tí mo fẹ́ máa gun Benz. Bẹ́kú pẹ́ dalẹ̀ kan. Ayọ̀ ń bọ̀ lọ bílé kan. Ìwọ náà má gbọ́ mọ̀. Torí iṣẹ́ kan lẹ̀ kó ya jára mọ̀. Aládàkùn sátijọ́ owó pé, tí n bá kúrin kan máa kówó lé. Ẹni lówó lọ́wọ́ ló ṣàyè. Kówó pé, jẹ́ kí lówó tọ́jú bọ́lá lé. Bàbá kówó pé, adé hustle for money not a day. Jẹ́ lówó, Ọlọ́run jọ jẹ́ lówó. Jẹ́ lówó, mo fẹ́ gbọ́mọ méjì kí n máa já ìlọ. Kí ló ń bẹ́ẹ̀ jọ? Jẹ́ lówó, Ọlọ́run jọ jẹ́ lówó. Jẹ́ lówó, àwọn bílẹ̀tì kí lè máa ṣayé mi lọ. It's your boy Asli, King Sodiq. You be bàbá mi nìyá. JPP manager, ó ti yẹ. Ọmọ alájà ti sanwó ẹ̀. ẹ̀yin yẹn wa tẹ̀ ń wò wá Sodiq Alao lẹ wò yẹn ó wà lára àwọn artist tí ó fẹ́ pàfọ́ọ̀mù ńjọ́ yìí lọ́dọ̀ Ìyáàfin ní Celine Hotel. Ẹni tí mo rí ẹ̀ rí tẹ́lẹ̀ ní tí mo rí Alhaji Awoko Alaketu káàbọ̀ sórí ètò wa. Ẹ káàsán olóòtú. Bàbá àgbé yín wá sórí ètò yìí ẹ tẹ̀ ìjẹ̀jọ́ wa ń tẹ̀lé Iketu àgbé yín wá sórí Ìyáàfin. Lákòókò náà kí n tó lọ sórí ọ̀rọ̀ Ìyáàfin mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ojú táwọn yẹn fi ń wo oníṣẹ́ tíátà. Ojú wo ni wọ́n fi ń wo oníṣẹ́ tíátà lónìí tí ẹ lè sọ fáwọn èèyàn wa tí wọ́n ń wò wá ní ketekete báyìí ní orí Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó? Ojú wo ni wọ́n fi ń wò wá lánàá? Ojú wo ni wọ́n fi ń wò wá lónìí? Ẹ ṣeun olóòtú. Ọkọ kí gbogbo ìtìlẹ̀ tòkó tí ń wò yín. ìwò lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí n ẹ káàsán. Ẹ káàsán. Ọlọ́run ẹ wà pẹ̀lú gbogbo. Àmín Ọlọ́run. Orúkọ tèmi ni Dorothée Oyèdé tí gbogbo èèyàn mọ̀ sí Awoko Alaketu. Awoko Alaketu. Iṣẹ́ orí ìtàgé yà ń ṣe yìí. Ọ̀tọ̀ lójú òun fún wo ni lé ọ̀nà. Bẹ́ẹ̀ni. Ojú òun fún wo ni ní ọ̀lẹ. Aláìríṣẹ́ kan ṣe ẹni tó lè wá nǹkan kó máa ṣe. Ṣùgbọ́n ó ti kó bá àlí òní ó ti di iṣẹ́. Àwa ti sọ ọ́ di iṣẹ́. Iṣẹ́ ni. Torí pé inú ẹ̀ lè à ń jẹ là ń mu. Là ń gbọ́ bùkátà yà ń gbọ́.
ẹ wá jẹ́ ká wò ó ǹjẹ́ ọmọ ní tíátà ẹ̀rùn tún wà lórí wọn lónìí bí ìtànà. ẹ̀rùn wà léwu àwa kan àwọn kan kò sí bẹ̀rù torí pé wọn kọ́kọ́ ṣe tíátà. àbí kò sí bẹ̀rù fún àwọn torí àwọn kọ́ṣẹ́ tíátà. àwọn kọ́ṣẹ́ tíátà àwọn kan wọn àwọn kọ́kọ́ṣẹ́. gbogbo náà láàrin inú fíìmù lónìí. àwọn aláwọn kámẹ́rà ló ń fọwọ́ṣẹ́. kámẹ́rà sọmídọ̀gá. sọmídọ̀gá. ọ̀dà ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ lórí bí ọmọ nítorí wọ́n mọ̀ ní sí ọmọ tíátà wọ́n mọ̀ yìí sí pé wọ́n mọ̀ wá sí pé aṣẹ́wó làwọn ń pa àwọn obìnrin àwọn àtàjọkùnrin ń fojú pé ajẹ́jàgùdà gbéwìrì nígbà lè sọ pé lónìí nísìnyí ṣáàlè fọwọ́sọ̀yà pé àwọn ọmọ wa òun kì í ṣe bẹ́ẹ̀. olóòtú ọ̀rọ̀ gidi lè sọ àkọ́kọ́ náà lórí àwọn ọmọbìnrin tó ń pè ní aṣẹ́wó ìṣiṣẹ́ aṣẹ́wó ni iṣẹ́ aṣẹ́wó ọ̀tọ̀ ọ̀nà kan ni aṣẹ́wó ìṣe fún ara ẹ̀ ṣe. tó yẹ kó fẹ́ yẹ iṣẹ́ aṣẹ́wó láàyò yóò yàn láàyò lọ́tọ̀ iṣẹ́ aṣẹ́wó ni. ẹ wo rú iye arábìnrin èyí ó gbé ìṣẹ̀ṣẹ̀ jáde. bẹ́ẹ̀ni ìyẹn ìyáàfin. àríkọ́gbọ́n inú obìnrin tíátà wọn. kábíyèsí ọlọ́run àríkọ́gbọ́n. tí wọ́n finú fẹ́ dọ̀ ń ṣiṣẹ́ náà. wọ́n ti ń ṣe wọn kò mú ṣe aṣẹ́wó mú tiwọn. àbí. àbáwọn kan bá mú ṣe aṣẹ́wó mú tiwọn wọn ń náṣẹ́wó ìṣe fún ara wọn ni. ó fẹ́ ṣiṣẹ́ aṣẹ́wó fúnra ẹ̀ tẹ́lẹ̀. èyí á jẹ ọkùnrin yìí ń ja yòlè. tinú lè jà fún àwọn tẹ́lẹ̀ torí pé bàbá wọn kan ní iṣẹ́ tíátà. kábíyèsí ọlọ́run. báàlì àtìgbà ká ẹni ti dé kò dá lójú mo mú àwọn kan bíi Alhaji Daiko bàbá ló ń jẹ́ fún ni amúléwọ̀n ọmọọṣẹ́ ló ń jẹ́ fún àwa àti Tẹ̀kọ́mọ̀ àti Isiaka Ọ̀dádá àti bàbá wọ́n bá yín lẹ́nu iṣẹ́ yìí ni. wọ́n bá yín lẹ́nu iṣẹ́ Ọlọ́run kọ́ fọ̀run kẹ́ Oyèdé Abíọ́dún ẹ̀kẹ́rẹ́ ó lè láì hìn ṣùgbọ́n àwọn kan yìí wọ́n jẹ́ òun fún kámẹ́rà wọ ṣe tíátà kámẹ́rà sọmídọ̀gá. dọ̀gá ń fẹ́ dépò gíga wọn kò fẹ́ jẹ ìyá yàwá jẹ. wọ́n fẹ́ gbé mọ́tò wá sí location. àwọn náà o. wọ́n fẹ́ yàwó fáwọn artist. àwọn náà o. wọ́n fẹ́ dédé dá ọdún lẹ̀ pé àwọn fẹ́ ṣọdún. bẹ́ẹ̀ni. wọ́n fẹ́ ṣe kíkí lórúkọ ẹ̀ lẹ́sìmọ̀ iṣẹ́ tíì. àwọn ló fẹ́ mẹ́ba tíátà jẹ́ wọ́n fẹ́ mẹ́ba ìtàgé jẹ́ ṣùgbọ́n ní agbára Ọlọ́run kò ní bàjẹ́. iṣẹ́ ìtàgé iṣẹ́ akọ aráyé lọ́gbọ́n ni àwọn èèyàn mọ̀ sí mo mọ àwọn fíìmù yìí lọ́pọ̀lọpọ̀ tẹ̀ ti ṣe jáde tí ó ti kọ́ aráyé lọ́gbọ́n àmọ́ bẹ́ẹ̀ bá wọn hùwà ọ̀dàlẹ̀ nínú iṣẹ́ tíátà bóò ni ó ṣe máa rí. ìtàgé lẹ̀ dáa fún gbogbo ẹni bá ti ń hùwà ọ̀dàlẹ̀ lẹ́nu iṣẹ́ ni tó yàn kò mú yín pé òòṣà lé ìtàgé. kábíyèsí Ọlọ́run. òòṣà lé ìtàgé òòṣà gidi ni aṣọ àwọn ọ̀sọ́rùn fún ṣiṣẹ́ wọn a kò gbọ́dọ̀ fún ṣépè fẹ́yàn a kò gbọ́dọ̀ fún ṣépè. ẹlẹ́ni ló bá pẹ́ fi ń ṣeré ni. òòṣà lé ìtàgé kábíyèsí ẹni ó bá dalẹ̀ ìtàgé ẹ̀dá òkè. àbí ló fà lórí ní ìsìn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń fojú ọ̀yà kí lè fẹ́ sọ fáwọn èèyàn tí wọ́n jú lólùfẹ́ wa àwọn tí wọ́n ń ra fíìmù wa àwọn tí wọ́n ń woṣẹ́ wa àwọn tí wọ́n ń súnmọ́ wa tí wọ́n ń bá wa ṣe kí lè fẹ́ sọ fún wọn nípa iṣẹ́ yìí lónìí nísìn. wọ́n fẹ́ sọ fún àwọn èèyàn ra iṣẹ́ yìí ni ní ọ̀pọ̀ iṣẹ́ láti ṣe ọ̀pọ̀ lèyẹ̀ tí ríwù ọ̀pọ̀ lèyẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí pé kí wọ́n kọ́ bọ̀ máa nífẹ̀ẹ́ ni sí bí iṣẹ́ ni bá jáde wọ́n kọ́ máa rà wọ́n kọ́ máa wò ó wọ́n kó tó máa fún ránṣẹ́ fún àwọn ìwọ̀n àlejò òkèèrè àwọn ìwọ̀n àlejò òyìnbó àwọn ìwọ̀n àlejò Abidjan Congo Gabon wọ́n kọ́ máa fún ránṣẹ́ sí wọ́n kọ́ máa wò ó wọ́n kó lè mú i pé àwa ọmọ ànàgó aka ẹni ya fíìmù pa ti Nàìjíríà àìmọye iṣẹ́ ló ti kọjá ẹrù ìrìgì ni ẹ̀tọ́ mi ni àwọn iṣẹ́ tó mi ké tó mi ìpínlẹ̀ fìlà tó ń gbà náà nìyẹn. nígbà kẹ igi ojúde ni bá lọ ikọ̀sẹ̀ gbogbo àwọn fíìmù yín àti yà lọ́dọ̀ ẹni bí títí lọ́ọ̀kan alákèóró títí lọ́ọ̀kan àfọmáparun bá lọ kò sí bí wọn wò báyìí wọn kan sáàsì ni. tí wọn ń gbóṣùbà ìkárì láì fún yín. lójoojúmọ́ là ń sin wá ìlọsíwájú fún a kò sí pa ìtẹ́lẹ̀ mẹ́. ọ̀pọ̀ ti ń sún. ọ̀pọ̀ ti sún. àwòkọ́ lákìtú ẹja sọ̀rọ̀ lórí fíìmù tí a pè ní ìṣẹ̀ṣe Expression jẹ́ wọn àwọn èèyàn máa wo fíìmù yìí máa wo promo ẹ̀ ẹ̀jẹ̀ wọn máa wo promo ẹ̀ bọ̀ ìṣẹ̀ṣe. ìgbà tí yàrá fi kọ́ṣẹ́ yìí tán ẹ wò ó gẹ́gẹ́ bí àgbàlagbà
gẹ́gẹ́ bí ọ̀gá lẹ́nu iṣẹ́ yìí kí làwọn n tó wà ńbẹ̀ tẹ́ rí pé fíìmù yìí fíìmù ni torí lára àwa tá a jẹ́ káàrọ̀ òjìrè náà ní ìpínlẹ̀ Plateau ní Kétu ní Pòbẹ́ ní Ìfọ̀yín Sákété àwọn kan kọ fíìmù mi tó yẹ pé yẹn á wò nítorí mi ń pè é kò ní licence kò ní rí kò ní dì í kò ní parí síbi tó kásá ṣe nǹkan ṣá káwọn yìí ó rí i tí yáàfin kẹ́ tó dúró tì pé ó ṣàṣeyọrí iṣẹ́ ìṣe kí lè rí gan-an bàbá kí lè rí lọ́bẹ̀ tẹ́ fi wàrú ọwọ́. àkọ́kọ́ náà lẹ́gbọ̀n fẹ́ yaṣẹ́ yìí èyí ó gbé tànkẹ́ ó gbé àbàmì ọ̀ka ìtàn látòkè délẹ̀. wọn fíìmù ọ̀hún lẹ́yìn wò yẹn o. lọ́dí iṣẹ́ yìí ó ní agbára o. ìpè sọ obìnrin lè ṣàyàdérú iṣẹ́ báyìí. so ǹjẹ́ ń gbà yí ọ̀dà bá mo pe àwọn ọ̀jọ̀gbọ́n ṣé ẹ lè náwó iṣẹ́ yìí àbí ìwọ ló ní tán lòró fún ni délẹ̀ báyìí àáfẹ́ aṣọ di fíìmù ṣé ẹ lè náwó àgbéléwò ó lé òwẹ́lẹ̀ olú ẹ̀ náwó ẹ̀ àṣẹ tí wọ́n bọ̀ náà bọ̀ ní sáré. nǹkan kì í sẹ́sẹ̀ ràgó ọ̀sẹ̀ méjì la fi jókòó là ń fi ń jíròrò lórí kíkọ bí à ń kọ ìtàn ọ̀sẹ̀ méjì àdúrà fún jíròrò lórí kíkọ nígbà àkọ́tán oníkàkú pín ìwé ẹ̀sìn lọ́wọ́ là ń tún lọ rórí sí ẹ̀ là ń ṣe àtúnṣe lérí ẹ̀ pé oṣù mẹ́ta. kábíyèsí Ọlọ́run. bá lọ à ń tún padà sí lérí ẹ̀ bí n bá ń jẹ́ àgbéléwò lónìí èyí òní ọ̀hún kan sáàsì ni ìṣòro ọdún kan àbọ̀ lónìí ìyá ti fi kàn án. kábíyèsí kì í ṣòro ọdún kan àbọ̀ kì í ṣòro ọdún kan àbọ̀ kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ẹ wá jẹ́ ká wò ó ìṣẹ̀ṣe kí lẹ́yìn lérò pé ìṣẹ̀ṣe yìí ó mú wá tí a fi lè mọ̀ pé lóòótọ́ o n tí fíìmù yìí orúkọ tí ń jẹ́ ní iṣẹ́ tá a ṣe ń bẹ̀. ìṣẹ̀ṣe lákọ̀ọ́kọ́ náà àṣàwárí ìṣẹ̀ṣe lórí fíìmù yìí tó ìwọ̀n à ń pè ní ìṣẹ̀ṣe pọ̀. àbí. ayé lọ́dọ̀ ayé làjú ìṣẹ̀ṣe nílùú kan ó ṣe pàtàkì. àbí. torí ìṣẹ̀ṣe ìlú lìlú bí kò bá sí ìṣẹ̀ṣe kò sí ìlú. bẹ́ẹ̀ni. bí kò bá sí ìṣẹ̀ṣe ìlú ò sí. ìlú kò sí. oníkàkú ló ní ìṣẹ̀ṣe ní ìlú ẹ̀ bẹ́ẹ̀ni. Sákété ní tiẹ̀ Pòbẹ́ ní tiẹ̀ Kétu náà ní tiẹ̀ bá lọ oníkàkú ló ní ìṣẹ̀ṣe ìlú ẹ̀ òyìnbó òun ní ìṣẹ̀ṣe òun. tí wọ́n ṣe. yóyin àwọn ilé arúgbó àwọn ní ìṣẹ̀ṣe òun. wọ́n ní ìṣẹ̀ṣe tí wọ́n bẹ́ẹ̀ni. oníkàkú ló ní ìṣẹ̀ṣe akọ afẹ́ jẹ́ kí ìṣẹ̀ṣe ti ọ̀dọ̀ yìí nìkan parun. bí ìyọ̀só èṣe ni ó fi gbé tí gbogbo yẹn mọ̀ sí yáàfin yóò fi gbé ìtàn yẹn náà wá a rí i pé ń fẹ́ ìṣẹ̀ṣe ká dúró lórí ìṣẹ̀ṣe. irú fíìmù báyìí ẹ̀yin ti kọ fíìmù ẹ sì mọ ti fíìmù náà yàn irú fíìmù tí a fẹ́ gbé jáde yìí ó kéré ó kéré ìgbà tẹ́ ṣe tẹ́ ṣírò owó pé èṣe ní o fíìmù ẹyẹ báyìí ni ó jẹ o èló bẹ́ẹ̀ ló jẹ. gbogbo àwọn yóò pè wá lóko kò sẹ́ni kò gbowó nù. kábíyèsí Ọlọ́run. láti Kútọ̀ látàjàṣẹ láti Pòbẹ́ láti Ìfọ̀yín láti Nàìjíríà nígbà àjọ jókòó ìyá ṣì gbogbo wọn lọ 3,500,000. Allahu Akibaru. ń lọ 3,500,000. ṣé n tó fà tí wọ́n fi ní ọmọ ní tíátà kò yá kọ́ ọmọ ní tíátà tó rí ṣe torí ìgbé ayé ọmọ ní tíátà dàbí ẹni tí ń rán ẹ̀kún eégún tí ń rán aṣọ fún eégún tí dáṣọ fún eégún wọ́n ní ẹni tó bá dáṣọ fún eégún ẹ mọ̀ pé eégún bá mú jáde ní sí kò síbi tí ó wọ̀ lọ. kò síbi wọn lọ. èrè wo lẹ̀ ń rí lórí iṣẹ́ ìgàn. ṣé àkọ́kọ́ náà lè pé eré ẹ̀ pọ̀ ọ̀nà eré ẹ̀ máa sọ ọ́ nísìn iṣẹ́ Ọlọ́run fúnra ni. ìpè ká máa ṣe. àkọ́kọ́ rí ẹ̀ lé wípé à ń kọ́ ènìyàn lé ọgbọ́n à ń kọ́ ènìyàn lọ́gbọ́n. ẹlẹ́ẹ̀kejì lé wípé ẹ mọ bọ́rọ̀ yẹn. ẹlẹ́ẹ̀kejì lé wípé ìlú múnika ibi a kò déwò iṣẹ́ ẹni ti débẹ̀ ó jẹ́ kí gbogbo ìlú kọ́ máa mú ni. báwa fi ìpolówó yẹn sí ẹni ìlú mọ̀ wá ká. ìlú mú ni ká. ní káwọn yẹn máa. ibi à ń ti ń tọ̀ rí èrè ẹ̀ náà. ọjọ́ kan ní túnbọ̀ lọ́nà yìí torí èmi ti ṣe fíìmù wò mo ṣe lọ́nṣẹ́ ẹ̀tọ́ mi mo jẹ gbèsè o. àbí. n kò jẹ gbèsè mo bá lè mo jẹ gbèsè àá jẹ́ mo. ẹ fẹ́ sẹ́ Jésù náà. àwọn òye kò fi ọ́ ìyá àfikẹ́ ti ṣe fíìmù kò jẹ gbèsè
eléyìí mú délẹ̀kẹ̀ yìí a kò ní jẹ gbèsè. lágbára Ọlọ́run àmín. owó la rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. àmín. ọjọ́ tá a fẹ́ ṣe ìkójáde fíìmù yìí ǹjẹ́ àti rìn máwọn èèyàn lẹ́bi alága àwọn tá a ti pè síbẹ̀ ṣé àti rìn máwọn èèyàn bẹ́ẹ̀. àti pé àwọn èèyàn àpè títí dé Kútọ́nù títí dé Nàìjíríà àti pé àwọn alága ènìyàn à ń bẹ̀ wọ́n nísìnyí pé Ọlọ́run ṣọ́ wọn ju gbàkẹ́ lọ iná kò sì ní tán owó wọn. Ọlọ́run kọ́ á bá wọn ṣọ́ wọn dé ọ̀dọ̀ ẹni ilé ìjọba. láyọ̀ àtàlàáfíà ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun. ẹ jẹ́ káwọn èèyàn rí nọ́mbà bàbá wa Àwòkọ́ lójú ìwòran wọn ẹ sì wá tún nọ́mbà yìí sọ fáwọn èèyàn bí wọ́n bá fẹ́ pè yín lẹ́yìn ètò yìí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ kan bí èkejì ẹ tún nọ́mbà wọn sọ fún àwọn èèyàn kí ni nọ́mbà tí wọ́n lè pè yín sí. 64 62 00 21 64 62 00 21 21 nọ́mbà tí wọ́n pè yín sí nìyẹn fún àlàyé kan bí èkejì wọ́n fẹ́ bá Àwòkọ́ sọ ìyẹn Àwòkọ́ Alákétu Ọlọ́run yóò máa fún wa ṣe. ìyá mo ṣe ń kọ́. ó wà dáadáa. ìyá mi dáadáa tẹ̀ bá délé báńkì wa. ẹ̀sìn ẹ̀sìn yàn já padà sọ́dọ̀ ìyá àfin láàrin ìṣẹ́jú àyà ní gbólóhùn kan ọba ń fi jíngù ọ̀hún sí kí pẹ̀lú gbogbo agbára rẹ̀ kí n fi àti ọdíò kí a lè bá tẹ̀síwájú lórí ètò wa à ń bọ̀. àparò mi ti dáko páńpẹ́rù yín sábà lọ́wọ́ sọdẹ́pẹ́já ẹjọ́ yé pé irọ́ ni ìbèrè tí ọmọ àmọ̀tẹ́kùn yóò sì takùn ó ti da ilé àtúwákẹ́ tó kò wọ aláǹtakùn sọ. ṣe pé wèmí náà bẹ àmọ́ bàbá ní kéèyàn lọ lajúlẹ̀ téyìn dàlùbọ̀ bá lọ kó wọ̀ ọmọ tómi bá lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ọmọ pé kò ní í dáa. ìlàbí ṣe àmì ṣó àmì ṣó ìlú o ìlàbí ṣe lónìí o àmì ṣó àmì ṣó àdélé o ìlàbí ṣe lónìí o àmì ṣó. ọ̀sọ́kọ̀ màrà ó sì gbọ́ sọ̀lúgbẹ́ kò sí bí wọ́n ti ṣe bòlò tí ò ní ọ̀sẹ̀sẹ̀. kò sí bá a ṣe lè ṣebolo tí ò ní rúgbẹ́ a padà sọ́dọ̀ ìyá àfin lórí ètò àìtó yín ètò bó ṣe ń lọ ẹ̀yin yẹn tí ẹ̀ ń wò wá níbikíbi tí òkè máa wò wá lórí Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo máa nàgó náà lẹ̀ ń wò ẹ̀yin àti wá tagbangba káàkiri àgbáńlá yé báyìí tẹ̀ fi láǹfààní àti wò wá ìyá àfin káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. olóòtú ẹ kúṣẹ́. ẹ bá ń fojú onówó ń tẹ̀bi àti Àwòkọ́ jọ sọ lẹ́ẹ̀kan. ìwọ̀sí wo làwọn èèyàn fi ń kàn yín lẹ́nu iṣẹ́ tíátà yìí n kò jẹ́ pé gbogbo ẹ̀yin obìnrin onítíátà aṣẹ́wó ni wọ́n ń pè yín ìwọ̀sí wo lẹ́yìn máa ń sábà rí nítawọn èèyàn máa ń sọ nípa yín tẹ̀sí láti fi dá wọn lójú pé kò rí bẹ́ẹ̀ lórí ètò yìí lónìí. gẹ́gẹ́ bí bàbá wa Àwòkọ́ Alákétu ṣe sọ lẹ́ẹ̀kan lóòótọ́ wọ́n máa ń fi ojú wo àwa obìnrin onítíátà pé aṣẹ́wó ni wá wọ́n dẹ̀ ń fi ojú wo àwọn ọkùnrin náà ẹlòmíì pólè ni wọ́n nǹkan kan ṣé ẹ rí ká gbàdúrà yìí pé kọ́lọ́run ọba kó ṣàánú fún wa. Àmín. Èmi ní kinní kan tí mo máa ń sọ fáwọn bàbá wa wípé àwọn bàbá wa kan máa ń rò pé iṣẹ́ tíátà yìí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń bú wọn yìí kí ló tiẹ̀ sún mi débẹ̀ mo máa ń sọ fún wọn pé bẹ́ẹ̀ kọ́ nítorí orí wọn ló dúró ní irùngbọ̀n ṣe ń mú mi bẹ́ẹ̀ ni ẹ̀bírù tí wọn ò bá dúró bóyá ó lè má wúrú àwa náà láti wọ bẹ́ẹ̀. Tíátà sì dà gẹ́gẹ́ bí ìránṣẹ́ kan tí kò gbọdọ̀ parun kò sì gbọdọ̀ parun ẹ rí bó ṣe rí nìyẹn ṣé wá rí àwọn tí wọ́n ń fojú wò wá pé onígbà ni wá aláwo ni wá ẹjọ́ wọn kúkú tọ́ kò sẹ́bi lọ́wọ́ wọn kò sẹ́bi lọ́wọ́ wọn ṣùgbọ́n mo mọ̀ pé bí oníkálukú bá ṣe jókòó nínú fọ́tò bẹ́ẹ̀ ló ṣe máa rí rẹ̀ bí mo ṣe jókòó báyìí bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe ń wò mí èmi mọ̀ wípé mi ní borúkọ mi jẹ́ débi tí máa bà ọjọ́ ọ̀la mi jẹ́. ṣó ti ṣẹlẹ̀ rí kí ẹ sọ lọ́kàn ara yín báyìí pé ẹ kì í fi iṣẹ́ tíátà yìí sílẹ̀ bóyá kí n lọ wọ́wọ́ mi ṣe. ó ṣẹlẹ̀ rí torí tí bá ní kò ṣẹlẹ̀ rí irọ́ ni mo pa. ó yá ìyá wò. ọ̀nà tó fi ṣẹlẹ̀ ni wípé
nígbà tí mò ń yaṣẹ́ lọ́wọ́ nígbà tá à ń ya fíìmù lọ́wọ́ ẹlòmíà wá bá ń pẹ́ ṣe báwọn ọmọ onífíìmù ni jẹ́ ń lọ bá wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n fojú aṣẹ́wó lò wá yẹn jẹ́ ń lọ bá wọn nígbà tán bá wá bá mi tí ọ̀rọ̀ tán bá sọ ni máa wá wúra mi pé èmi náà ṣá kí ló fẹ́ mú ọkùnrin àmà wá bá mi sọ irú eléyìí àmọ́ mo fi ń dá gbogbo àwọn èèyàn wa lójú lé ní wípé iṣẹ́ orí ìtàgé kò ń ṣe òwò aṣẹ́wó kò ń ṣòwò aṣẹ́wó kò ń ṣe gbogbo àwa tá à ń ṣiṣẹ́ orí ìtàgé yìí náà láṣẹ́wó bẹ́ẹ̀ ni torí kéèyàn du orúkọ èèyàn bá bàjẹ́ èèyàn ti bàjẹ́ tán nìyẹn ó dífá fún ọ̀gá mi kan gbà tí mo wà lọ́dọ̀ ọ̀gá mi tá à ń kọ́ṣẹ́ wọ́n ṣe orí yẹn wọ́n sọ pé kí ni kókó eré ìtàgé ẹ̀wí fáyé ẹ̀yin ọmọ ẹgbẹ́ orí ìtàgé ẹ̀tẹ́ ti gbọ́ kí láti fi ta wọ́n jí lórí eré ìtàgé olóòtú ọ̀tọ̀ ní tọ́lú yé ọ̀tọ̀ ní tọ́lú sinimá yàtọ̀ ṣeré orí ìtàgé eré orí ìtàgé onípínlẹ̀ṣẹ̀ wa eré orí ìtàgé o kò máa gbọ́dọ̀ wọgbó ẹ má jẹ́ àgbà o ẹ dìde ọmọ kan ó ṣeré ó yá o ẹ jẹ́ ká gbére ìtàgé lárugẹ nínú ọmọ kan òṣèré lèmi wà. ẹ̀hún sọmọ àlè òṣèré. ẹ̀hún sọmọ àlè òṣèré. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. tó a tún padà sórí ọ̀rọ̀ wa ibi tá a ti fẹ́ ṣe lancement yìí yẹn lọ́ọ̀ṣì fíìmù wa yìí ibi la ti fẹ́ ṣe. ibi tá a ti fẹ́ ṣe lọ́ọ̀ṣì wa yìí ní Hòtẹ́ẹ̀lì nílùú Kétu. nílùú Kétu. bẹ́ẹ̀ ni. ibi la ti ṣe é gbogbo àwọn èèyàn tí ó bá fẹ́ wá ń jọ́nà kí wọ́n máa bọ̀ láti wá wo n tí ó ṣẹlẹ̀. àpè gbogbo àwọn èèyàn o àpèyìn bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò gbogbo ẹ̀yin tá a ti pè lálága àpè gbogbo yín bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin alága wa ẹ jọ̀ọ́ Ọlọ́run á dúró tì yín o aburú ò ní ṣẹlẹ̀ kó tó dijọ́ yẹn lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe tọwọ́ bàpò tẹ́ ẹ náwó Fẹ́mi Ìjọ̀sún Èjé ní tí gbogbo èèyàn mọ̀ sí Ìyáàfin bẹ́ẹ̀ lọ Ọlọ́run mi á bá mi fi ìlọ́po lọ́nà 10 àmín Ọlọ́run jù orí bẹ́ẹ̀ ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin expression jáwọn yẹn orí nọ́mbà Ìyáàfin lórí afẹ́fẹ́ kí wọ́n lè bá kọ nọ́mbà yìí sílẹ̀ láti máa pè yín mo rò pé òun náà tún ní WhatsApp yín àbí. òun náà ní WhatsApp tí wọ́n tún lè fi bá yín sọ̀rọ̀ fún àlàyé kan bí èkejì ìṣàgò wa ò tí ì lò ká máa wá kàngàrà wa kó lórí àtẹ́gùn àmọ́ ká tó lọ síbẹ̀ ká tó parí tọmọ yín kà bá dìde pé òun fẹ́ ṣe fíìmù lọ́jọ́ iwájú màmá mi fẹ́ ṣe fíìmù ṣé ẹ gbà fún láti ṣe abẹ́rẹ́ nígbà fún. ẹ ṣeun olóòtú lórí ọ̀rọ̀ tẹ́ béèrè yìí máa gba bí màá sáré fi yà síbì kan máa fòkò kan pẹ̀yẹ méjì ẹ wò ó mo fẹ́ jẹ́ kí àwọn òbí wa kan jọ torí àwọn òbí wa kan sì nípinnu pàápàá nílùú Benin wa yìí wọn náà wọn ò lè rán ọmọbìnrin lọ iléèwé àwọn olè rán ọmọbìnrin lọ iléèwé. tó wọ́n mọ̀ pé gbogbo ohun tó bá tẹ̀ dá a bá ná lé lórí ọkọ náà ni ó padà sí ọkọ ẹ̀ ló ẹ má jẹ́ àrò bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ má jẹ́ àrò bẹ́ẹ̀ ẹ ràn wá lọ́wọ́ ẹ olóòtú tí ń bá fi ṣe àpẹẹrẹ bí mo ṣe jókòó yìí nígbà tí mo lọ ìlú Èkó tí mo lọ kọ́ṣẹ́ sinimá yìí tó bá jẹ́ mo rìn jìnnà nínú àwọn nǹkan tí mo ń sọ yìí èmi náà àti bí mo ṣe wà yìí màá tún lẹ́ẹ̀kan sí nínú ògo Benin ni. àbí bẹ́ẹ̀ ni tẹ́yà máa fi ru yín ṣùgbọ́n a kò máa fi ọwọ́ yín sọ̀yà. bẹ́ẹ̀ ni màá tún lẹ́kan sí ni torí ìwé òpin ìwé ò dúró síbì kan ẹ jẹ́ kí àwọn òbí wa kó fọwọ́ wẹwọ́ ẹ má sọ pé ọmọ kan lọkùnrin ọmọ kan lóbìnrin ẹ gbé wọn lárugẹ bí fún ìbéèrè tẹ́ béèrè yẹn tọmọ tèmi bá dìde tó lóun bá fẹ́ ṣe fíìmù tó bá ti ẹ̀kọ́ èmi ti ní bẹ́ẹ̀ ni mo ti ní ipò òun fẹ́ ṣe fíìmù máa gbà níyànjú ni máa gbà nímọ̀ràn máa fi ìgbésẹ̀ tí mo gbé máa fi hàn án pé báyìí la ṣe ṣe o báyìí mo ṣe rìn o àwọn ọ̀rìn kan wà téèyàn máa ń rìn àwọn ìgbésẹ̀ kan wà téèyàn máa ń gbé tí kò fi ní ṣìṣe torúkọ burúkú tó ń pọmọ ní tíátà tí ò fi ní wá sára ẹ̀ máa dẹ̀ jẹ́ kó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ torí ẹ̀kọ́ ṣe pàtàkì nínú iṣẹ́ tíátà yìí bó o bá lọ iléèwé tó ń ṣe tíátà tó o tún ń wá lẹ́bùn tọ́lọ́run ò fún ẹ lẹ́bùn àbí nǹkan kan wọ́n máa fọwọ́ rọ́yàn sẹ́yìn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ẹ̀yin yẹn wa adúpẹ́ ìpè Ìyáàfin àti Àwòkọ́ wà lórí ètò yìí lónìí wọ́n sì ń bá wa sọ̀rọ̀ gidi wọ́n máa bá wa sọ̀rọ̀ ìyanu ní okòṣẹ́ abáníkàwò dáadáa yàtọ̀ sí pé àwọn ẹ̀náwó fíìmù lọ́tọ̀ àti lọ́sì tí gbogbo àwọn tí ì sí gbogbo
ìnira wo lẹ máa ń lórí pé a fẹ́ lo ibi a fẹ́ lo abúlé a fẹ́ lo nǹkan báyìí tó wáá pé fíìmù mọ́dà lẹ fẹ́ ṣe nísìn ẹ máa ní ìdí mọ́tò ẹ ní ìdí ilé àwọn ìnira wo lẹ ti ń rí lórí ẹ̀ abẹ́ ẹ̀yà mọ́dà rẹ̀. mo ya mọ́dà irú àṣírí ọ̀la mi yẹn mọ́dà ni. mọ́dà ni ok ẹ wo àwọn olóòtú ìnira pọ̀ gan o ìnira pọ̀ o àgàgà pé à ń lọ à ń bọ̀ ìnira pọ̀ lórí iṣẹ́ nípa fẹ́ lọ abílé ẹlòmíì á bá lọ tọrọ wọn á yọ̀ǹda fún wa ìgbà tá a bá débẹ̀ tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹlòmíì lè ní gbogbo nǹkan tá à ń ṣe yìí àwọn ò gbà àwọn wàhálà lè dé wọ́n lè gbòòrò jáde wọ́n lè àṣà bẹ̀rẹ̀ wàhálà bẹ́ẹ̀ làwọn míì dẹ̀ máa sọ pé ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ẹ máa wá yà lọ́dọ̀ wa ẹ wò wọ́n tún máa ń jowú bàbá yà ṣe mọ̀ pábílẹ̀ yẹn máa pọ̀ káàkiri ẹ bá yà ń bí kan àwọn míì à ní ẹ wá yà ní ọ̀dọ̀ tàwọn bẹ́ẹ̀ sì làwọn olómìn gbẹ bá débẹ̀ tí wọ́n ti tẹ́wọ́ gbà wá tọwọ́ tẹsẹ̀ tán wọ́n á máa lọ há kọ́kọ́rọ́ fún jẹnẹrétọ̀ wọ́n á máa há kọ́kọ́rọ́ fún kámẹ́rà oníkámẹ́rà tó máa bàjẹ́. kámẹ́rà tí ẹ sì ń gbà pẹ̀lú owó dín. kò ń ṣe kéré mi o àwọn onírà pọ̀ lóríṣiríṣi o máa lọ máa bọ̀ kí la fẹ́ sọ àwọn míì á fàjò lé wa lórí. kábíyèsí Ọlọ́run. ẹ̀rí àwọn míì á fa òjò. nínú iṣẹ́ yìí náà. nǹkan tó ṣẹlẹ̀ nínú ìṣẹ̀ṣe yìí káṣá ti gbà yí pé ìṣẹ̀ṣe ni. ìṣẹ̀ṣe yìí ẹ rí ṣòro ní olóko iṣẹ́ yìí. bí mo ṣe jókòó tí mò ń sọ̀rọ̀ omi bọ́ lójú. kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ ni omi bọ́ lójú mi débi pé àwọn kan tún sọ pé ṣé wọ́n rán ẹ sí i ní ṣé wọ́n rán ẹ sí i ní ṣùgbọ́n èmi ni mo mọ̀ wípé mo wá sọ fọ́lọ́run pé bá jẹ́ pé ẹ̀bùn tọ́lọ́run fún mi tó sì jọ́nà mi ni wẹ́ tẹ̀lẹ́dàá láṣẹ o tọ́lọ́run ló máa borí ìṣòro tó ṣẹlẹ̀ lórí iṣẹ́ yìí kò ṣe kékeré torí ẹ̀ẹ̀mejì lẹ́yìn láyà ká tó lè parí ẹ̀ ìgbà yẹn ni EndSARS tó bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀mejì ni àwọn actor wa gan tó gbowó ẹ̀ẹ̀mejì ni àwọn bówó yẹn kan tó fà tó wó yẹn fi gara tó fi lọ òkè nìyẹn. ẹ dákun ẹ bá yà fi ra aṣọ ẹ torí Ọlọ́run ẹ bá wọn ra aṣọ yìí wà ní títà gbogbo Kétu ẹ jẹ́ ká bá yà fi ra aṣọ yìí ẹ jẹ́ bá gbogbo àwọn tẹ́tà yìí ká bá wa yọ lórí fíìmù ìṣẹ̀ṣe ṣé tí wọ́n bá ti torí ẹlòmíràn ṣe lọ́ọ̀ṣì tán ní rí fíìmù ṣé tí wọ́n bá ti parí lọ́ọ̀ṣì tí ń tán gẹ́lẹ́ báyìí fíìmù yóò wà níta. kódà níjọ́ lọ́ọ̀ṣìn báyìí wọ́n á rí fíìmù rà bá a bá parí ẹ̀ wọ́n á rí fíìmù rà tá bá wá rẹ́ nìkan tó bá sọ pé òun ṣe táwọn lọ́ọ̀ṣìn tá a wá yẹn àríwò àbí àti ẹ̀wá a fẹ́ ra késẹ́ẹ̀tì àríwò wọ́n gbá mi láago. nọ́mbà ilé ẹ̀kọ́ sí i. 94 42 40 94 lẹ́ẹ̀kan sí 94 42 40 94 40 àbí 94 42 40 94. ọlọ́tí ẹ̀ tí ń wò lójú wòran yìí ẹ má jẹ́ ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ má jẹ́ ń lóyún pẹ̀lú adúpẹ́. tó ẹ jẹ́ yọ̀ǹda yín ibi àbá adé náà ní jóun torí wọ́n ní díẹ̀ náà tó nù nǹkan ó lé nǹkan ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín pé àpè yín láti Kétu ẹ wá ó túmọ̀ sí pé tá a bá ṣe lọ́nṣẹ́ yìí tán ẹ tún padà wá sórí ètò yìí láti wá fi gbóhùn ọpẹ́ yìí hàn fáwọn èèyàn wa táwọn yẹn bá fẹ́ pè yín bá yín sọ̀rọ̀ WhatsApp yín ẹnu ní 94. òun náà ni mo fún wọn yẹn bẹ́ẹ̀ ni 94 42 40 94. àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé Olúwa túbọ̀ ràn yín lọ́wọ́ ọjọ́ òun lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti rán wa létí. 30 oṣù sátidé tó gbẹ̀yìn. ìyẹn 30 oṣù yìí 30 oṣù Octobre 2021 la fẹ́ ṣe ní Celine Hotel mi ò wọ Celine rí mọ̀ ọ̀pọ̀jọ́ yìí náà wọ́n wọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ wọ́n á wọ bẹ́ẹ̀. àbí wọ́n á wọ ṣọ̀kan wọlé. àdúpẹ́ lọ́wọ́ náà wọ́n á wọlé láti láǹfààní sí ayẹyẹ náà ọjọ́ òun òjò ò ní rọ̀ òjò ní bájọ́ náà jẹ́ ìṣẹ̀lẹ̀ aburú tí ń ṣẹlẹ̀ sí èèyàn tá a pé ọjọ́ wọn yẹ Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ ìjọ náà gbogbo àwọn tá a pè náà ni wọ́n sì wà Ọlọ́run á fún wọn ṣe. tó Expression ọmọ Yàtúnjí ìyẹn Aṣáde Bernard àti wòye mọ̀ sí bẹ́bẹ̀ ló wà nílẹ̀ agbára tí ń bá wa tẹ̀ fi láǹfààní àti gbò wá. Àwòkọ́ Alákétu mo dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín lórí ètò yẹn jẹ́ wa mo dúpẹ́ lọ́wọ́ yáà fi pé àwọn náà bá wa lórí ètò yìí wọ́n sì ṣàlàyé nípa ìṣẹ̀ṣe wọn tí ó jáde ní ọgbọ̀n ọjọ́ oṣù tí a wà nínú èyí ní Celine Hotel ní Kétu láti kó jáde gbogbo àwọn yẹn náà la pè lọkùnrin ẹni tí ó bá wà raṣọ kò lè wọlé àbí kò raṣọ kò ní pàṣẹ àti wọlé òṣòro àbí tó bá ti ní invitation tá a fi pè síbẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba yóò ṣe ẹṣẹ aṣọ yẹn ní kẹra àǹkárá yẹn ní kẹra irú àwọn promo tá a máa jù láìpẹ́ láì jìnnà àfàṣọ yìí hàn bẹ́ẹ̀ tẹ́rì àdúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ Koyum Agbaje Mr. Dialogue ó ṣe o fún ètò dúró tì tiẹ̀ náà ò ní bàjẹ́ tèmi náà ò sì ní bàjẹ́
ẹ ṣàdúrà fún mi náà kí mi náà ya fíìmù. Ọlọ́run á ṣe lágbára Ọlọ́run. Máa ya fíìmù. Ẹ náà ya fíìmù. Kí n lè jẹ́ ẹ ti gbé fíìmù jáde. Irú ìgbẹ̀yìn adùn ẹ gbogbo ẹ máa dà. Wọ́n yà dùn ní ìgbẹ̀yìn ìwúrò. Ó sì rí báyìí ni. Ọjọ́ mi lálẹ́ rẹ̀ fẹ́ àti pàdé títí ìgbà míì tí a fi pàdé ẹ má ṣe burúkú bí àlọ́bàlọ́ àbọ̀ ń bọ̀. Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi tí mò ń jẹ́. Bye bye for now. Nọ́mbà mi kò sọnù táyìn náà bá fẹ́ wá sórí ètò yìí ńlẹ̀ ń wò wájú yín yẹn 97 22 01 22 nílùú òkèrè ẹ fi plus 229 kẹfì sí kí wọ́n tẹ 97 22 01 22 bye bye for now ẹ ṣe ìyáàfin ẹ ṣe olóòtú adúpẹ́lẹ́wọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ire o ayọ̀. Ọ̀sánlọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.